àkọlé eré wa tó lé ní àáfà gorilla ìkan ṣe ẹ́ lọ́pọlọ tí gbogbo èèyàn bá tẹ̀ sọ̀rọ̀ ṣé wọ́n gorilla ló yẹ kó wá kọ́ ti ọ̀rọ̀ Kabisanra. fún wa tá a wò ń bẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ náà ìjọjọra wọn ẹ yé mọ́ fàsìkò àwọn èèyàn ṣòfò ṣé dókítà ló fẹ́ bú ni kó o bú wọn sàn ká mọ̀ pé dr Saraf ń lọ bú àbí Alhaji Ilyasu ló fẹ́ bú àbí kí ni kókó ọ̀rọ̀ tá a sọ pé a rí mú nínú fídíò rẹ̀ tẹ́ fi ń wéṣì owó àti àsìkò àwọn èèyàn ẹ dákun ẹ bá ń gbọ́. pọ́ìntì kan jáde nínú pọ́ìntì tí Alhaji Ilyasu lórí irọ́ tí wọ́n pa máa mú pọ́ìntì kan jáde. Kí ni pọ́ìntì àkọ́kọ́? Alhaji Ilyasu ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé nígbà tí mọ́ọ̀mù Ogbomosho kọ́kọ́ máa dé ilé ṣọ́ọ̀bù àwọn ni wọ́n kọ́kọ́ dé sí. Kí ló dé tẹ̀ ń parọ́ ẹ̀yin àgbàlagbà? Bí èèyàn bá ti dàgbà kò yẹ kó parọ́ mọ́. Wọ́n ní kúlù akọ̀wọ̀lọ̀ kánà mọ́ra ẹ̀sùn òdodo kódà kòkòrò jù wọ́ lọ. Tí dókítà wa náà dẹ̀ sì máa ń sọ fún wa ní gbogbo ìgbà pé ká máa sọ òdodo káyé pa irọ́. Now ti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ náà pé Ọlọ́run ti kádàrá kẹ́ ẹ gba súnà. A mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ olóògùn tààrà ni tẹ máa ń ṣoògùn tààrà. Kódà nígbà tẹ fẹ́ kó lọ lé yín sáàkì tẹ fi kó oògùn dání kì í ṣe méjì. So àmọ́ Ọlọ́run ti wá di àlùsúnà kó yẹ kẹ́ tún máa wá parọ́ mọ́ pẹ̀lú súnà tẹ́ ń ṣe náà. Kó yẹ kẹ́ parọ́ mọ́ náà. Ẹ sọ òtítọ́. So Imam àgbàlẹ̀ Ogbomosho nígbà tó kọ́kọ́ dé tí wọ́n kọ́kọ́ wọ̀ ní Ogbomosho ń gbára. Ṣé torí gbà àárín yóò yé mi? Ṣé nígbà tí wọ́n wá sílé Iléyá lẹ́fẹ́ sọ ni àbígbà wo? Àbígbà tó bá wá sí Ogbomosho tó wá ṣe mítìnì lọ́kọ́kọ́ dé sí ọ̀dọ̀ yìí? Àbígbà tí wọ́n fẹ́ wá gba fọ́ọ̀mù civil defence tí wọ́n wá gbà l'Ogbomosho ni wọ́n kọ́kọ́ dé sọ́dọ̀ yìí? Torí àárín yóò yé wa. Àárín yẹn ò yé wa pé ìgbà tó kọ́kọ́ dé ìlú Ogbomosho ọ̀dọ̀ yìí náà kọ́kọ́ dé sí. Ìsìlámẹ́ pé nígbà tí mọ́mù bẹ́ẹ̀ jẹ́ mọ́mù lọ ṣẹ̀ṣẹ̀ wá sí ìlú Ogbomosho lọ́wọ́ tẹ́sọ yẹn. Ó wá kọ́ ti díẹ̀ ó wá lóhun ò gbọ́n kankan gbà tí ṣé gorilla máa ń gbọ́ ọ̀rọ̀ ni gorilla ò ní tó fi ń gbọ́rọ̀ torí ọ̀bọ ni inú igbó ni gorilla máa ń gbé ìnàkí inú igbó ló ń gbé tó bá sì rí ẹ ìwọ àti ìnàkí ọmọ ìyá lẹjọ jẹ so irú ẹ̀kọ́ là ń sọ ó ti gbọ́ á lọ kọ́ ti ọ̀rọ̀ mọ́mù á lọ kọ́ ti ọ̀rọ̀ Kabisanra pẹ̀lẹ́ àáfà gorilla bẹ́ẹ̀ ló máa ranjú kọ̀ á lóun ṣe kútu á máa ranjú kọ̀ wèrè ti fagbó yóò ṣáàfà lélẹ́yìí abẹ́rẹ́ rí bó ti rí wèrè àfà orí yóò pé àwa máa táṣìírí yín sáyé ni bẹ́ẹ̀ kú lẹ́ẹ̀kú a máa sọ gbogbo tẹ́ bá ti ṣe tí ò dáa sọ ìyẹn ò túbọ̀ sí kankan ṣé gbogbo jákujàku tó lọ kọ́ọ̀tì yẹn àwọn ọlọ́pọlọ orí pé ní comment section náà ìwọ náà ń gbé ṣépè torí pé kí ni làákàyè ẹ ti kú so àfà gorilla sorry ẹ. Kabisanra we are still on the matter no matter how nǹkan ò ní ṣe wá kò sì ní ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ẹ fọ wọn lẹ̀ ẹ jẹ́ wọn máa ṣe rádaràda kán máa kọ́ọ̀tì ẹ̀ àwa á tún sì máa bá wọn gbé síta so kò ní bàjẹ́ fẹ́ nìkankan wa òótọ́ ọ̀rọ̀ làwa ń sọ àwọn òrórí sọ̀rọ̀ fáàtì la ní so tí ó bá wá sí fáàtì lọ́dọ̀ tí ní kẹ́ ẹ sọ pé kò sí fáàtì kò ń ṣọmọlé ọmọlé kì í ṣọmọlé ọmọlé ni ẹ̀rí yẹn sọmọ́ ó rọ́bà bí ló kù kọ́sà lè báyìí ọ̀hún lè yọ mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ bàbá wọba Gandhi aburú ò ní ṣe wọn Imam Ògbómọ̀ṣọ́ aburú ò ní ṣe wọn ṣẹ́rí gbogbo yìí ojú máa padà tì í ni àáfà gorilla lọ wá nǹkan mi ṣe ọ̀rọ̀ Kabisanra kò ṣeé fi sẹ́nu gbogbo àwọn tó fi sẹ́nu lánàá wọ́n ti dákẹ́ ìwọ náà nǹkan wàá padà dákẹ́ ni sàwọn àlékún.